Mo kí gbogbo ẹ̀yin lólùfẹ́ mi tó ń wò mí nílé lóko lẹ́yìn odi. Ṣé àlàáfíà ni mo bá gbogbo yín? Yá, mo gbà á ládùúrà fún gbogbo yín pé ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́ lágbára Èdùmàrè. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ ò kú ní rí ohun gbé sọnù bí ò ṣe ibi ọmọ. Yá, ẹ wò pé kí ni mo tún wá mú wá fún yín lénìí? Ọ̀rọ̀ lórí Rukayat Gawat tí ó fi ayé sílẹ̀ tó ti fi kú ṣe àgbà gbogbo wa. Yá, òun náà ni mo ní kí n sọ̀rọ̀ lé lórí. Yà àáfàá kan ni mo wò, àáfàá pínápíná, àáfàá pínápíná. Ṣé ọlọ́run ló fi ẹ́ sí ìṣáàjì pé kó máa píná fún àwọn èèyàn? Àáfàá lẹ́gbàá àbí àáfàá lẹ́gbàá náà ni wọ́n sàn pè ẹ́. Wọ́n ní wọ́n ní àáfàá pínápíná, àáfàá lẹ́gbàá pínápíná, ìwọ ló ń píná fún àwọn èèyàn, ó ti di igbákejì ọlọ́run, àbí wọ́n dẹ̀ ní second command, àbí wọ́n ní ọlọ́run fi ṣe aṣojú pínápíná ní òde ayé tó jẹ́ pé téèyàn kan bá ti filẹ̀ ṣaṣọ búbúra, ìwọ ló máa ń ṣe judgement wọn. Ọlọ́run ti hand over judgement yẹn lé lọ́wọ́ pé àwọn èèyàn bá ti kú o, ìwọ ni kó máa ṣe judgement wọn, because tí ó bá jíjẹ́ bẹ́ẹ̀, kí ni gọ́ọ̀tì tó ní láti máa sọ pé Rukayat Gawat ó máa wọná? Tí mi ò bá gbàgbé bí mo ṣe wo fídíò kan náà nìyẹn tó ṣe ègéèsì Egbin Ọ̀run nígbà tí ọlọ́run pè yẹn náà sí ọ̀dọ̀, oníyẹn náà máa wọná. Ó lẹ́ni tó bá ti ń kọrin ó máa wọná. Ẹ jọ̀ọ́ ẹ̀yin mùsùlùmí, this question direct to you. Ṣé nínú ẹ̀sìn Islam, ṣé ọlọ́run ò fi àyè orin kíkọ sílẹ̀ ń bẹ? Ṣé ọlọ́run ò fààyè orin kíkọ sílẹ̀ ń bẹ nínú ẹ̀sìn Islam? Because tí n bá sọ wípé ọ̀rọ̀ tí màá yí sọ ó yé mi, irọ́ ni mo pa. Torí tó bá jẹ́ pé lótìtọ́ àti lódodo ọlọ́run ò fi àyè orin kíkọ sílẹ̀ nínú ẹ̀sìn Islam, kí ló dé tí ẹ̀yin àgbààgbà àfà tí ẹ ṣe gba àwọn èèyàn láyè láti ọjọ́ yìí tá a ti ń gbọ́ orin Islam? Àwọn olórin pọ̀ gan nínú ẹ̀sìn Islam, kódà nínú ẹ̀sìn Islam òun lolórin pọ̀ jù sí. Bá a ṣe ra wọn tó ń kọ ti Islamic, lára wọn tó ń kọ ti Fuji, lára wọn tó ń kọ ti jùjù. Mi ò gbọ́ rí ní ìjọ kan wípé Islam ò fàyè gba orin kíkọ, mi ò gbọ́ rí. Torí tó bá jẹ́ wípé Islam ò fàyè gbà ni, irú àwọn ayélóyún tó ń kọrin Islam ń gbà yẹn, bóyá tọ́lẹ̀ tó sì ń kọ́ sí yìí náà, mo wò wípé a máa ti rẹ́ni gó ègé ìsẹ̀ngbà yẹn. Tí àáfàá pínápíná yìí tó yẹ pé àwọn tó bá ti wá ń kọrin nísìnyìí ó ń píná fún wọn ni. Ọ̀rọ̀ àáfàá yìí ò yé mi, ọ̀rọ̀ àáfàá yìí kò yé mi, tó yẹ pé òun kàn joyè pínápíná ń tiẹ̀. Iná lòun, ìwọ ò rí nǹkan gidi pín fáwọn èèyàn, iná ni wọ́n ń pín. So ìbéèrè mi sí àwọn àáfàá wa nísìnyí pé ṣé kò sí àyè orin kíkọ nínú Al-Quran? Nínú ẹ̀sìn Islam wọn ò ní kọ́ kọrin bẹ̀, torí àìmọye wedding Islam tá a lọ tó yẹ pé wọ́n máa kọrin bẹ̀. Àìmọye àwọn olórin Islam tá a mọ̀, táwọn Islamic society tọ́lẹ̀ tún endorse orin wọn. Ṣáfẹ́ sọ pé àwọn yẹn náà wọn ò tí ì ké Al-Quran débẹ̀. Àáfàá lẹ́gbàá yìí nìkan òun ló ké Al-Quran débi wípé ó fi mọ̀ wípé ìwọ tó o bá ti kọrin inú iná ló ń lọ. Tó bá jẹ́ pé lórí wípé orin ìkọkúkọ ló bá sọ̀rọ̀ lé lórí sí, kódà mi ò ní jiyàn, mi ò ní sọ kankan lé lórí. But ó wá ń sọ wípé èèyàn ń kọrin ọlọ́run, ó ń kọrin ẹ̀sìn, ó ń fi orin bí ẹ̀sìn ga, ìwọ wá sọ wípé inú iná ló ń lọ. Ẹ̀yin àfà, ó yẹ kẹ́ ẹ dìde sọ̀rọ̀ yìí o. Ṣé nǹkan tó máa ń dùn mí nínú ẹ̀yin àfà òun ni pé tí ẹ bá rí nǹkan tó jẹ́ nǹkan bàjẹ́, instead kẹ́ ẹ tètè takò ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, ẹ ní takò ẹ̀. Ó wá dìgbà tí gbogbo ayé bá yín gbà tó wá fẹ́ bàjẹ́ mọ́ yín lọ́wọ́, ìgbà yẹn lè máa wá sọ pé wọ́n fẹ́ ba ẹ̀sìn jẹ́ mọ́ yín lọ́wọ́. Ṣé bá àfàá lẹ́ni náà pé rẹ̀ àfàá lẹ́gbàá àbí kí náà ti ń pè bàbá pínápíná? Ṣé bóun náà ni ó ti ń sọ́nsìn tẹ̀yìn àfàá tó kù tí ẹ̀ tètè kọ́wọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ pé kẹ́ ẹ bí léèrè pé níbo ló ti rí nínú Al-Quran pé kò sáyé orin kíkọ ń bẹ̀. Ìwọ tó bá kọrin inú iná ló ń lọ. A jẹ́ pé gbogbo àwọn
bàbá tó wà nínú ẹ̀sìn mùsùlùmí tó ti kọrin sẹ́yìn tó ń dẹ̀ ti jọ́ lọ́hun nípè inú náà ni wọ́n ń lọ. a jẹ́ pé àwọn tó ń kọrin lọ́wọ́lọ́wọ́ báyìí náà inú náà ni wọ́n ń lọ. ìwọ tó sọ rẹ di pínnápínná yìí àìmọye orin mùsùlùmí tó ti máa jó sí o kó o tó di àáfàá tí o di yọ àbí kó o tó sọ pé o kékeré o àìmọye orin mùsùlùmí tó ti máa jó sí àìmọye orin mùsùlùmí tó ti máa kọ́kọ́kọ́kọ́kọ́. náà nísìnyí ọlọ́run ló mọ ibi tó ti rí nínú àlùkùránì báyìí sìn tó wá sọ àlùkùránì títí ẹ̀ tó sọ di pínnápínná ìwọ orí nǹkan gidi pín. báwo làwa mùsùlùmí ṣe ń ṣe báyìí for God's sake? ọmọ tó jọ lọ́hun nípè tó yẹ ká máa fàdúrà ràn lọ́wọ́ pé kọ́lọ́hun tẹ sáfẹ́fẹ́ fi rere kọ́lọ́hun pàṣìṣe rẹ̀ kó mú yẹ̀pẹ̀ burúkú kó lójú ẹ̀ kó fi sálùjọ náà onídẹ̀ra àdúrà tó yẹ ká máa ṣe fọ́mọ yìí nìyẹn ṣé iná lẹ́yìn ń pín fún un. ẹ má ṣe gbàgbé wípé bàbá ọmọdé yìí náà àgbà pìrìsẹ́ńtà ni ní NTA ní Tẹ́jú Oṣó òun ló máa organize program àwẹ̀ Alfa Gawat bá a ṣe wá máa yìí tì náà nìyẹn ẹ̀yin mùsùlùmí náà lè wà behind ẹ̀. sórí Tọ́mílán bridge kan náà sọ pé ti rí mọ́tò ẹ̀gbá yẹn àbí Oníkan bridge tí mi ò bá gbàgbé ó dàbí pé Oníkan bridge òun ni wọ́n ti rí mọ́tò ẹ̀gbá yẹn gbogbo fóònù ẹ̀ wà ń bẹ̀ kọ́kọ́rọ́ mọ́tò everything wà ń bẹ̀ wọn ò jí nǹkan nínú mọ́tò òun nìkan là kàn rí gbà yẹn. adẹ wá up till now àmọ́ bí tí màá yẹn wọlé sí ẹ̀yin àfà ẹ̀rí nǹkan kan ṣe sí up till now. bóyá ẹja lójú òkú ẹ̀ ni o bóyá lọ bẹ́rí òkú ẹ̀ síbì kan ni o àmọ́ up till now ẹ̀yin àfà ẹ̀rí nǹkan kan ṣe sí èèyàn ńlá bẹ́ẹ̀ yẹn ẹ mọ iye àwọn tó benefit lára mọ́mọ́ yẹn ẹ wo bí màá yẹn ṣe máa ń ṣe program ní ìgbàwẹ̀ ìwọ tí o bá tiẹ̀ ní máa dìpọ̀ fẹ́ gbàwẹ̀ gan tó o bá ní máa dìpọ̀ fẹ́ gbàwẹ̀ tẹ́tẹ́tẹ́lẹ̀ tó o bá ti lè join ní program máa yẹn wàláì ọkùnrin máa gbàwẹ̀ tó gbé kí ni o ti mọ̀ pé nǹkan tó máa fi gbàwẹ̀ yẹn from beginning to the end o máa gẹ̀ẹ́tì ẹ̀ nínú program yẹn ewé yẹn máa ń pín ẹ̀bùn lóríṣiríṣi láti ìgbà tí máa yẹn ti lọ ààrẹ ni tó dàbí ẹ̀ mọ̀ o lè mìíràn pé abínibí ó yàtọ̀ sí ability ohun tọ́lọ́run fi rán ẹ ó yàtọ̀ sí pé o fẹ́ kọ́pí ohun mo ṣe sọ́ngbà tàgbàlá Gabriel tẹ̀yìn àfàtẹ́ tó ń takùn máa yẹn ọlọ́run fi rán ni àníkẹ́ ẹ kọ́pì ẹ lè kọ́pì ẹ ọlọ́run fi rán ni náà ẹ wo máa nìyẹn Gàwátì yẹn náà ó lọ dè ní ààrẹ ẹ̀yìn àfà náà dẹ̀ lẹ́ ṣokùnfà ẹ̀ torí prógàmù tó ń ṣe yẹn ó ń bẹ̀yìn àfà nú ó ń bá àwọn àfà kan nú àmọ̀páwọn náà ni wọ́n dìtẹ̀ tí wọ́n ní kán lọ jí gbé ààrẹ máa yẹn dè ní àdẹ̀rí nǹkan kan ṣe sí i láti gbà tí máa yẹn dẹ̀ ti lọ àti ìrè èèyàn bíi ti tiẹ̀ nínú prógámù àwẹ̀ àti ìrè èèyàn bíi ti tiẹ̀ up to today náà nísìn ọmọ ẹ̀ tó wá fẹ́ máa tún fi orin gbé ẹ̀sìn ga ta ló mọ̀ náà bóyá iná lẹ̀ tún wà ní díẹ̀ náà tẹ̀ tún mọ́ ọmọ náà kó lójú ọ̀nà ọmọ náà tún wá kó lójú ọ̀nà tán ìwọ tún wá rí nǹkan kan ru ọmọ yẹn iná níwọ̀ tún wá tún pín fún ẹ bẹ̀rù Ọlọ́run àáfàá pínápíná bẹ̀rù Ọlọ́run àáfàá pínápíná bẹ̀rù Ọlọ́run ṣé ẹ̀ tí ẹ kì í máa ń ro ọ̀rọ̀ yìí kẹ́ ẹ tó jáde síta kí ẹ tó sọ ni ó yẹ kẹ́ ẹ tí ẹ máa ro ọ̀rọ̀ inú ara pé ṣé tí máa sọ̀rọ̀ síta ṣé àwọn ọmọ aráyé ò tiẹ̀ ní bú mi ṣé wọn ò ní gún against mi kò sẹ́ni tí ò ní gún o ohun tó ní kálukú bá ṣe láyé òun la lọ máa jíṣẹ́ ẹ̀ lálùkẹ́ ọmọ o ẹ̀san wà fún ní kálukú o ìwà tó bá mọ̀ hù láyé tẹ́ra mọ́ ọjọ́ kan bọ̀ tó máa lọ ṣèṣirò iṣẹ́ tó gbélé ayé ṣe. ẹ jẹ́ olólùfẹ́ mẹ́jọ ẹ bá mi share fídíò yìí ọ̀rọ̀ lórí Rukayat Gawat òun là ń sọ tí àáfàá pínápíná kan jáde tó ní gbogbo ẹni tó bá ti ń kọrin mùsùlùmí inú náà ló ń lọ. ẹ̀yin àáfàá mo fẹ́ kẹ́ ẹ dá mi lóhùn ìbéèrè yẹn o ṣé kò sí nínú àlùkùránì pé kàn kọrin ṣé kò ṣe súnà ṣé kò sínú súnà àlùkùránì pé kàn kọrin ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ ẹ̀yin èèyàn ẹ bá mi fi èrò ọkàn yín hàn lábẹ́ comment section yẹn mo fẹ́ kẹ́ comment lábẹ́ comment section yẹn gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ ẹ bá ń wò mí tẹ́ ẹ jẹ́ àfáà gidi ṣé kò sínú súnà pé kí wọ́n kọrin ẹni tó bá ti kọrin inú náà ló ń lọ ẹ dá mi lóhùn ẹ ṣé gan-an lólùfẹ́ mi ẹ jẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook Ẹlẹ́yẹlé Global TV ire o.